mélòó èèyàn nínú àwọn wòlíì ni wọ́n rí nínú ayé pé lọ́dún báyìí ìdààmú àti ìfòró yóò ti dé bá Islam? Mélòó nínú wọn lórí nínú ayé pé ohun tí àmúmi rí pé tó bá di ọdún báyìí o, ẹ̀yin àfáà, ẹ̀yin pásítọ̀, ẹja lọ rè múra ìṣẹ̀sí ọmọ gbáyé, béèyàn ọba sì tanra rẹ̀ ló kù. Béèyàn ọba ìpáyà ti ń bẹ láyà àwọn àfáà, ìbẹ̀rù ti ń bẹ lọ́kàn àwọn wòlíì bá ṣe wà yìí ọkọjá kà sí nǹkan. Ẹ̀rí tí wọ́n ṣe nílùú Abẹ́òkúta ni yóò máa ṣẹlòmíì lè mọ̀ wọn ní ṣe bá a ṣe jókòó náà wọn ní sọdún ni wọ́n ń ṣe, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wọn olùdarí ètò tí wọ́n ń sọ. Wọ́n ti ń bá bíbọ̀ ọjọ́ ti pẹ́, kò ní bàjẹ́ fún yín láṣẹ faláṣẹ gbarumọ́lẹ̀. Ní 2010 ọ̀gá mi lọ sọ wọn bí ẹ̀mẹ́ta, wọ́n ní kí n máa pòyì Ìbàdàn, wọ́n ní kí n sá lọ bá wọn lórí rédíò pé Adéfá máa lọ. Mo lọ fún gbà kínní, mo lọ fún gbà kejì, mo lọ fún gbà kẹta. Wọ́n ti ń bá mi bọ̀ ọjọ́ ti pẹ́ ló ṣe jẹ́ pé kò síbi tí mo ti lè rí wọn. Kódà bí wọ́n bá yín bọ́ sí mi lọ́rùn pé Adéfá iye báyìí lówó mi, bí bá ń bẹ lọ́wọ́ mi gbọ́dọ̀ kọ̀. Kìí sowó ni mò ń fún yín, àṣesílẹ̀ yín ni. Ẹ má jẹ́ kó sú yín, ẹ̀yin náà yẹ mẹ́. Kálẹ̀ bá yẹ mẹ́ tẹ́ bá sọ pé lọ́nà ṣẹ̀ṣẹ̀ pé kọ̀sọ́ náà ń bẹ̀. Nínú èrò ẹ̀yìn lẹ́ wà lénìí, bẹ́ẹ̀ bá ti bá ṣẹ̀ṣẹ̀ sí. Èèyàn tó bá sọ pé tójú òsì olúwa rẹ̀ yóò fọwọ́ ara ìlú òfin tágìrì ni. Ṣé wá rí gbogbo àwa tí àwa ń darapọ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ tá a jó ní ṣẹ̀ṣẹ̀ yálà tètè dé tàbá pẹ́ ká tó dé tàbá ní lọ́kàn pé àwa náà fẹ́ darapọ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀. Ètí ó di àkórí ọ̀rọ̀ wa tá a fi bára wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta péré ni pé béèyàn bá ti bẹ́ sífá ìtì máa ń ṣẹlẹ̀ sí i. Ṣé mọ̀ fáwọn èèyàn ń bẹ́ sífá? Àwọn èèyàn ń bẹ́ sókun, àwọn èèyàn ń bẹ́ sọ́ya, àwọn èèyàn ń bẹ́ sísẹ̀sẹ̀ ilé wọn. Adélé kan lẹ́nìí, eégún làlàáfẹ́ bọ, wọ́n ní òṣègùn lé mọ́. Wọ́n wá mú a lọ sójú orí bàbá, wọ́n lójú eégún náà ni. Àràbà ní rárá o, àní eégún lé yín, mo ní àràbà. Bó ti tọ́ kọ́ láṣẹ níbí o, bó ti gbà láṣẹ níbí. Lójú orí bàbá wọn, iná rí tọ́ka sí wọn mọ bí eégún wà mọ́. Lóde Àkúrẹ́ tá a wà ní o. Ìbẹ̀ nínú ayé kárí kẹsẹ̀ bẹ́ẹ̀. Eléyìí wọ́n ń pè fún àtiwá àtẹ̀mí. Gbogbo ń tà bá ń ṣe pátá ẹ jẹ́ ká mójútó. Torí pé táwọn bàbá wa ń ṣe, tá a bá ní nǹkan yẹn, tá a bá ní kọ̀dá mọ́, tá a bá jẹ́ ká yọ̀ tàn wá, tí wọ́n bá fi lè gbà kú lọ́wọ́ wa. Èyí tá a lérò pọ̀ dá, tá à ń ṣe lọ́wọ́ òun náà padà di tí wọ́n gbà kú lọ́wọ́ ọmọ rẹ lọ́la. Ẹ wo bí tí ilé ayé dé. Ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń jà fún ṣẹ̀ṣe, bó ṣe jẹ́ pé ọ̀tá àṣẹ̀ṣe ọ̀pọ̀ bí irun orí, ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ ṣe oníṣẹ̀ṣe nípa bíbí. Ara wọn wòlíì, ara wọn tí wọ́n jẹ́ CAC pastor, ara wọn àfáà. Mo ti rí ọmọ Mọ́ríkàs níbi tá a jókòó sí, tá a bá ní ọmọ ògbóǹtarìgì ọmọ Mọ́ríkàs pé kí wọ́n dìde, èmi máa mẹ́rin o. Ibi ni ó wà o, kìí sọ̀rọ̀ lé o. Tí wọ́n jẹ́ ọmọ Mọ́ríkàs, wọ́n ètò ń ṣe Mọ́ríkàs bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àjọ wà látàná ni.